níbẹ̀rẹ̀ ọdún yìí ni o ní January gan ni gbajúgbajà òṣèré tíátà ní arábìnrin Bísí Gbóyè ẹni tí àwọn tó mọ̀ sí Ìyá Ìbejì ọmọ ara ilé bóde yanyan àwọn mọ̀lẹ́bí obìnrin náà ni wọ́n ké gbàjarè wá wọ́n ní Ìyá Ìbejì ń ṣàárẹ̀ kódà ó ń ṣàìsàn gidigidi ni o bẹ́ẹ̀ ló nílò ìrànlọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àwọn èèyàn lè dé ìdìde o pàápàá pásítọ̀ ẹni àmì òróró ni wòlíì Gabriel Adémọ́lá Amúsàn ti ìjọ Àgbàlá Gabriel ó tẹ́wọ́ gba ọ̀rọ̀ Ìyá Ìbejì ní ìtàn ìgbésí ayé ìyá onítíátà yìí bá yí padà lọ́gán ẹni àròpé kò lè pàgọ́ mọ́ ni arábìnrin Bísí Gbóyè ṣùgbọ́n ní báyìí Jésù ọkọ̀ òkú ti tẹ́wọ́ gbà á o bẹ́ẹ̀ ló ṣàánú fún ọmọ ìlú Òkùkù yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun nílé bá dé ayọ́kẹ́lẹ́ ọkọ̀ tuntun náà dé bẹ́ẹ̀ ni àlàáfíà ti ṣe ọ̀gá gbogbo wọn náà bá tọ̀ wá ohun pápá kì í ṣe àbàràmọ́ọ̀rẹ́ jẹ́ o ọpẹ́ ló ń dùn o ijó gan ni ó ń jó ayọ̀ ni ó ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ Olúwa ó fi ìyìn fún Jésù látàrí ẹni àmì òróró ni wòlíì ìjọ Àgbàlá Gabriel Adémọ́lá Amúsàn tí Ọlọ́run alààyè lò fún ní báyìí Ìyá Ìbejì fẹ́ jáde sí gbangba padà o màmá náà fẹ́ ṣe sinimá ó fẹ́ gbé ìtàn ní ńlá kalẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ ṣe oní ńlá lẹ́ẹ̀kan sí i lóde àgbà ńlá ayé ṣùgbọ́n wọ́n mà ní àwọn òṣèré tíátà ẹgbẹ́ ń bínú kódà àwọn ń bínú gidigidi ní pàpà ẹgbọ́n kí ni ó ń bí wọn nínú sí Ìyá Ìbejì ọmọ aráyé le o ṣé tọmọ ẹ̀ ní àbí ti Ìyá Ìbejì gan kí ló ṣe o kí ni wọ́n fà sábà bí ìbínú wọn yìí ẹgbọ́n kí ni ohun ẹbọ o kí sì ni ohun ètùtù àti kùnkùndùn ìṣẹ̀lẹ̀ yìí gan ẹ máa bá wa ká lọ. ẹ sà ẹ ká sọ sà. ẹ kújọ́ mẹ́ta. ìyá tó kọ pẹ̀lú sà. Ìyá Ìbejì ń kọ́ o. Ìyá Ìbejì wà lálàáfíà o. ẹ kú tọ́jú wọn. Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. láìpẹ́ ni a rí fídíò kan tẹ̀sà ń bẹ àwọn òṣèré tíátà tẹ́ ń bẹ̀ wọ́n ẹ fi ìyá bẹ̀ wọ́n ẹ fi bàbá bẹ̀ wọ́n ẹ lọ́mọ wọn lẹ jẹ́ kí ló ṣẹlẹ̀ gan kí lẹ wí kí lẹ sọ. ẹ ṣé mo dúpẹ́ sà iléeṣẹ́ alóore ti ò ní bàjẹ́ láíláí. Allahumma àmín. òkè òkè lẹ́yẹ ń pọ̀ òkè lẹ́ ò túbọ̀ máa lọ. amen. ọ̀rọ̀ mi nípa ọ̀rọ̀ èmi àti ìyá mi ní gbogbo ìgbà tí rògbòdìyàn ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ ṣé mọ̀ rògbòdìyàn yẹn sọ̀pọ̀ débi pé ọ̀rọ̀ ta bálé ó ta bóko ó ta bọ́ oríṣiríṣi èèyàn àmọ́ níwọ̀n ìgbà tó dẹ̀ jẹ́ pé ìyá mi wà láyé ó yí jẹ Ọlọ́run ò jẹ́ kó dò. Láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní kò mọ gíríṣẹ́ kò mọ nǹkan. wọn ò mọ̀gùn látà lọ́fà. bẹ́ẹ̀ ni. tíátà yìí náà lọ. tó o báyìí tí àlàáfíà ní báyìí tí àlàáfíà ti tó wọn wọ́n fẹ́ padà sídìí iṣẹ́ tíátà wọn pàápàá a fẹ́ yaṣẹ́ títí wọn gan fúnra lára wọn. ẹ fẹ́ yaṣẹ́ Ìyá Ìbejì báyìí. tí nǹkan bàbá ẹ ṣe àfi kí n lọ súnmọ́ gbogbo ẹlẹ́wù ibẹ̀ ni mo ti mọ̀ yìí pé mo ṣe ọ̀pọ̀lọpọ̀ pàápàá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ ní social media ń gbà yẹn bó ṣe ń sọ̀rọ̀ fáwọn onítíátà ṣe mọ̀ mo rí i pé èmi náà ni mo fà á tí ò bá dẹ̀ sí ní tó dé náà gbogbo tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́ kálukú náà sì gbìyànjú ṣe mọ̀ pé kálukú ló ní tó ń fèsì ní abẹ́ aṣọ fúnra lára ẹ̀. bẹ́ẹ̀ni. so ìdí nìyí tí mo ṣe rò pé lẹ́yìn kí n gbé síta gbangba báyìí káwọn èèyàn bá mi transfer ẹ̀ káàkiri kó lè lé gbogbo ibi tó yẹ kó dé. if not ilé èèyàn mélòó ni mo fẹ́ yà nọ́mbà èèyàn mélòó ni mo fẹ́ pè èèyàn mélòó ni mo fẹ́ máa kúnlẹ̀ fún bí kò ṣe pé kí n ṣe lu sí fídíò báyìí láti fi bẹ̀ kálukú pé kán ṣàjọ́ ni mo ṣe ń fi ìtàgé bẹ̀ wọ́n pé kán dáríjì mí. ṣé màmá ń sìn wọ́n fẹ́ fíìmù tí wọ́n báyìí. a fẹ́ ṣe fíìmù fún màmá gbogbo àwọn tí ó dẹ̀ yẹ ká rìn súnmọ́ màmá nìkan ò ṣáà lè dá fíìmù ṣe. bẹ́ẹ̀ni ó ṣàbí dandan àwọn kọ̀líìkì náà ṣáà ló máa gbé. bẹ́ẹ̀ni. kí n ṣàtúnṣe kí èmi gan fúnra lára mi kí n lè jèrè tíátà orúkọ àtòkọ ìlú bí mi. ṣé ẹ̀yin náà ṣe òṣèré tíátà lẹ́yìn náà ni. òṣèré tíátà ni mí láti kékeré wa làwọn òbí wa ti ń fi wá ṣe tíátà ṣùgbọ́n torí iṣẹ́ ìránṣẹ́ ló jẹ́ kémi fà sẹ́yìn díẹ̀ nígbà kan. eléyìí tí afẹ́yà ṣe báyìí sìn ẹ̀yin náà máa kópa náà àbí. pàápàá èmi ni mo kọ́. wow ṣé ẹ fẹ́ ṣe fún màmá ni àbí màmá gan àwọn olùkópa náà àwọn náà máa jẹ́nu sinimá ọ̀hún. màmá ló ní a fẹ́ ṣe fún màmá náà ni màmá dẹ̀ máa kópa nínú ẹ̀ pàápàá lọ́wọ́lọ́wọ́ báyìí inú màmá máa dùn jẹ́ bá màmá sọ̀rọ̀ torí màmá ti ń sọ̀rọ̀. ẹ̀jẹ̀ ń báyà sọ̀rọ̀ inú mi àdó ẹ̀jẹ̀ ń báyà sọ̀rọ̀.
ẹ lọ mú àwọn ẹjẹ ń báyà sọ̀rọ̀ that's good. Orúkọ mi ni Rónkẹ́ Gboyè Adékúnlé, ọmọ Ìyá Ìbejì Aráyélé, ọmọ Òjìkùtù ti rò. Mo fi àkókò yìí mo fi bẹ gbogbo òṣèré pátápátá pé ẹ ṣàánú mi. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní social media, mi ò sọ̀rọ̀ sí onítíátà, ta lè mi láti sọ̀rọ̀ sí onítíátà, mi ò bú ẹnì kankan. Nǹkan kan ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀, ṣe mọ̀ pé tá a bá bímọ tíátà máa ń hàn lára ọmọ. Action tí mo fi sọ̀rọ̀ ni mo rí pé ó le, torí ìdí eléyìí ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí, mo tọrọ mo bẹ̀bẹ̀ níṣẹ̀dá everybody tí ẹ dáríjì mí, ẹ ṣàánú mi o, torí Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ gbogbo onítíátà pátápátá, ẹ ṣàánú mi, ẹ dáríjì mí, ẹ wọlá ìyá àti bàbá tó bí mi mọ́ mi lára, ẹ ṣàánú mi torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ o, mo bẹ̀bẹ̀ lọ́wọ́ kálukú o, ẹ dáríjì mí pátápátá, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹni tó bá wo fídíò ẹ jọ̀ọ́ bá mi share ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé, ẹ jẹ́ kó rìn bó bá ṣe yẹ kó rìn, ẹ dáríjì mí, ẹ ro tàwọn tó bí mi mọ́ mi lára, ẹ ro ti tàgé mọ́ mi lára, ká lè mi láti sọ̀rọ̀ sí bá sọ̀rọ̀ sí yín, ṣé mo ti ní oko gàrí tí mo fẹ́ gbé ìyá mi lọ, àbí ṣé mo ti ní oko àgbàdo tí mo fẹ́ rù lọ kó lọ máa ṣiṣẹ́, kò ṣiṣẹ́ mi yàtọ̀ fún tíátà. Ńgbà tí mo bá wá ní mo tàpá sọ́run mi torí bí ẹlẹgbẹ́ pé mo tàpá sọ́run mi ni, mi ò sọ̀rọ̀ sí yín o, mi ò bú yín o, mi ò bú yín, mi ò sọ̀rọ̀ sí yín, ẹ ṣàánú mi, ẹ dáríjì mi o torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹ̀yin náà ẹ bá mi sọ̀rọ̀, ẹ bá mi sọ̀rọ̀. Onítíátà lèmi náà o, màmá. ẹ mà káàsán. Jésù ṣeun o, Jésù ṣeun o. Mo rí inú mi dùn, mo rí inú mi dùn. Wọ́n ní ẹ fẹ́ wọ location báyìí. À ń gbìyànjú, à ń wá owó là ń ṣe kíní fún báyìí. Ok. À ń tọrọ fún àánú. Ok. Àánú gbà tí a fi bẹ̀rẹ̀ kẹ́mi náà padà síta. Ok. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé iṣẹ́ iná kúkú ni. Bẹ́ẹ̀ni. Tí mo lè ṣe. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ iná ni. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ tí mo fẹ́ nìyí. Ẹ fẹ́ ṣe fíìmù tuntun àbí? Bẹ́ẹ̀ni mo fẹ́ ṣe. Àwọn òṣèré ẹgbẹ́ yín. Náà ni mo ti sọ fún báyìí. Àwọn òṣèré ẹgbẹ́ yín kí lẹ fẹ́ sọ fún wọn mà? Pàápàá lórí ẹ̀bẹ̀ tí ọmọ yín bẹ̀ wọ́n pé kó má bínú lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn. Mo sọ fún gbogbo òṣèré pé kí wọ́n ṣàánú mi, kí wọ́n ràn mí lọ́wọ́, ìrànlọ́wọ́ ni mo fẹ́. Lórí kọjú sí mi kí ọgọ́ ṣàánú fún mi. lórí fíìmù tẹ́ fẹ́ ṣe yìí àbí? Lórí fíìmù tẹ́ fẹ́ ṣe yìí àbí? Bẹ́ẹ̀ni. Ok, tó ọlá fún wa ṣe o, yóò ṣiṣẹ́ lágbára Ọlọ́run. Àmín. Wòlíì Àgbàlá Gabriel kí lẹ fẹ́ sọ nípa máa yìí? Kí lẹ fẹ́ sọ nípa ẹ̀? Olóore mi nù. Aláàánú mi nù. Olùrànlọ́wọ́ mi nù. Tí mo gbẹ́kẹ̀lé nù. Allah akbar. Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé, ṣùgbọ́n àwọn ni mo fẹ̀yìntì. Wọ́n ni mo fẹ̀yìntì. Oore tí màá yín wá ṣe fẹ́yìn onítíátà lásìkò yìí kí lẹ lè sọ nípa ẹ̀? Ẹ̀yin ló fi bẹ̀rẹ̀, ó tún ṣe fáwọn míì báyìí, kí lẹ lè sọ nípa ẹ̀? Ẹ wo áńgẹ́lì tuntun. Ètò Ọlọ́run gbé dìde lásìkò ìfún wa nù. Ọlọ́run bá mi jẹ́ kó ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Amen. Olùfẹ́ àtọ́jú eré Ọlọ́run kó bá mi yí ká. Allahumma àmín, Allahumma àmín. Ṣé wọ́n má dìṣẹ́? Allahumma Wọ́n má dìṣẹ́. àmín. Tó màmá ẹ ṣe gan Kó má rí ta. àmín ọlá àbá a ṣe lágbára Ọlọ́run. àwọn náà máa wá sí Ìbàdàn láti wá cover yín tẹ́ bá ti bẹ̀rẹ̀ fíìmù yín, ṣẹgbọ́n mà, ẹ ṣe àdúgbẹ́ mà, ẹ ṣe mà, ẹ ṣe mà. Inú mi á dùn. Orúkọ mi ò tí ì yí padà, Àkànbí Sunny the Great náà lórúkọ mi. Ẹni tó fọlọ́dúnmọ̀rẹ́ ṣe bàbá, Jésù Kristi ni mo fi ṣọ̀nkú, ẹ̀mí mímọ́ ni mo fi ṣe gàrántọ̀ ayé mi. Wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wá Alore TV gbọ́ mi lẹ́nu. Méjì lọ́lọ́run dá gbogbo nǹkan. Ó dá àárọ̀, ó dá ọ̀sán, ó dá ọkùnrin, ó dá obìnrin, ó dá òkè, ó dá ilẹ̀, ó dá òkùnkùn, ó wá dá ìmọ́lẹ̀. Ọjọ́ ló dá sọ́run o, ìgbà ló dá sáyé. Iṣẹ́ wá rí tó dá sáyé fáwọn ènìyàn yẹn. Ó wá pín sí mẹ́ta lọ́gbọ̀gba. Ó pè kan nígbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń like, tẹ́ ń bá mi share yẹn, ìgbà àárọ̀ yín, ìgbà ọ̀sán yín, ìgbà alẹ́ yín lórí Alore TV. Wòmí Kazeem
Aláròyé ti pẹ́, ìgbà yín àárọ̀ àtọ̀sán yín kò ní bàjẹ́ lágbára Ọlọ́run, ìgbà wọn ò ní bàjẹ́.